ojúmọ́ akú ọjọ́ òní akú ọjọ́ Olúwa adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa láǹfààní láti wà láyé láti wà láàyè rere. Mo kí wa káàbọ̀ sórí ètò sí inú ìsìn èdè tiwantiwa èdè Yorùbá lákòókò yìí. A ti rí pé oṣù yìí ó ń lọ gẹ̀rẹ́gẹ́rẹ́, ó ń sáré tètè. Òní ní ọjọ́ mẹ́rìndínlógún ní inú oṣù kẹjọ tí a wà yìí, tí a ń pè ní èdè òyìnbó ní August ọdún tá a wà yìí 2026. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa láti wà láyé láti wà láàyè rere. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dáadáa wípé ó kà wá yẹ ó kà wá yẹ lẹ́ni tó wà láyé, lẹ́ni tó wà ní ààyè rere. Mo fẹ́ ká gbé Olúwa ga ní gbogbo ọ̀nà. Mo fẹ́ ká fi ọkàn wa ká fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbikíbi tá a bá wà lágbàáyé, tá a pàdé ìsìn lónìí, tá a ṣalábàápín nínú ìsìn lónìí. Mo fẹ́ ká fi ọkàn wa yọ̀, ká fi ọkàn wa dúpẹ́, ká fi mọ̀ọ́rẹ́ pé Olúwa ó ṣe, Olúwa ó ṣe, Olúwa ó ṣe, Olúwa ó ṣe. A wà láyé, a wà láàyè rere, a wà lára àwọn alààyè èyí tí ó jọ́sìn sí Olúwa lónìí. A wà láàrin àwọn alààyè èyí tí ó mọrírì oore Olúwa, èyí tí ó sọ fún Olúwa wípé a mọ̀ọ́rẹ́ lóòótọ́. Ibi tó bá wa dé oore ọ̀fẹ́ ni, ibi tó bá wa dé àánú ńlá ni, ibi tó bá wa dé kì í ṣe mímọ̀ ń ṣe ẹnikẹ́ni bí kò ṣe pé aláàánú gbà ni. Oore ọ̀fẹ́ tó fi fún wa náà ni mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tá a bá wà. Níbi tá a wà ká dúpẹ́ o. Ẹ ká pé gbogbo àwọn èèyàn wa tó wà ní ọ̀nà jíjìn sí tòsí wípé àsìkò ti tó láti jọ́sìn sí Olúwa, láti mọ rírì Olúwa. Kò sí àwárí fún ẹnikẹ́ni láti máa mọ Ẹlẹ́dàá rẹ̀. Kò sí àwárí fún ẹnikẹ́ni tó bá ti gbọ́njú, tó ti tójú bọ́ o. Ẹni tó bá ti mọ ibi tí oúnjẹ ń lọ lẹ́nu, ẹni tó bá ti mọ ibi tí ilé ayé ń gbà, tó mọ̀ wípé bákan méjì ni, ẹbí tó bá ti mọ ìyàtọ̀ nínú ohun tó dá àti tí ò dá, ó gbọ́dọ̀ bọ̀ nípa Ẹlẹ́dàá rẹ̀. Àsìkò rèé fún wa lónìí láti júbà rẹ̀, láti jọ́sìn sí, láti mọ rírì rẹ̀. Mo fẹ́ ká ru ọkàn wa sókè pẹ̀lú ọpẹ́, ká ru ọkàn wa sókè pẹ̀lú ìyìn, pé kí a dúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba tó tó, ọba tó ga. Mo fẹ́ ká wo ọkàn wa dáadáa, ká wo àyíká wa, ká ronú jinlẹ̀, ká rí wípé ó ṣe Ọlọ́run ìgbà pípẹ́, Ọlọ́run ìgbà pípẹ́, Ọlọ́run gbogbo wa, gbanigbani gbogbo ayé ń sàtọ̀ wá. Mo fẹ́ ká sọ fún kó ṣe tọkàntọkàn, mo fẹ́ ká sọ fún kó ṣe níbi gbogbo tá a bá wà. Mo fẹ́ ká ronú jinlẹ̀, ká wo bó ṣe gbà wá, bó ṣe kó wa yọ nínú ewu, bó ṣe gbà wá lọ́wọ́ ọ̀tá, bó ṣe bọ́ wa, bó ṣe ń ṣe ohun tó ń ṣe dáradára fún ayé àti àyànmọ́ wa. Ọba tí ò wo ti àìṣedédé, kò wo tẹ̀ṣẹ̀. Lóòótọ́ ni kò wo tàṣedédé, kì í ṣe nítorí pé ó nífẹ̀ẹ́ sí àṣedédé. Kò wo tẹ̀ṣẹ̀, kì í ṣe nítorí pé ó nífẹ̀ẹ́ sí ẹ̀ṣẹ̀. Àmọ́ ó ń fún wa lórí ọ̀fẹ́ sí láti ronúpìwàdà. Ó ń fún wa lórí ọ̀fẹ́ sí láti mọ rírì ìfẹ́ rẹ̀. Ó ń fún wa lórí ọ̀fẹ́ sí láti mọ̀ wípé bí a bá lè dúró tì ìrètí ń bẹ fún wa. Kò wo àìṣedédé, kò sì wo ẹ̀ṣẹ̀ wa. Ó sì ń dáhùn àdúrà wa, ó ń gbà wá lójoojúmọ́. Bẹ́ẹ̀ ni ó ń tọ́jú wa, kò jẹ́ ká bọ́ sọ́wọ́ ọ̀tá, kò jẹ́ ká bọ́ sọ́wọ́ àwọn tó ń pani lẹ́kúnjayé. Ìwé mọ́ sọ pé ó gbà wá gẹ́gẹ́ bí okùn tó bọ́ lọ́wọ́ àwọn pẹyẹpẹyẹ. Ìwé mọ́ sọ wípé àwa bọ́, okùn já, àwa bọ́, àwa sì yọ. Ìrètí wa ń bẹ nínú orúkọ Ọlọ́run, ọni tó dá òun ayé. Mo fẹ́ ká gbé Olúwa ga tọkàntọkàn. Níbi tá a bá wà, àwa tá a bá lè kọrin ká sọ fún kó ṣe o. Àwa tá a morí kọ, àwa olóhùn gbòòrò, ayé ká sọ fún kó ṣe. Àwa tá a lè tàdùrù, àwa tá a lè lo ohùn òkè olóhùn gbòòrò. Mo fẹ́ kí gbogbo wa lọ́kànjọ̀kan ní gbogbo tá a bá wà ká sọ pé Olúwa ó ṣe, Olúwa ó ṣe, mo mọ̀ọ́rẹ́. Ọ̀pọ̀ ló ń bẹ láyé tí ò mọ̀ọ́rẹ́. Ìwọ yàtọ̀ sí wọn, jẹ́ kí èmi àti rẹ yàtọ̀ sí wọn. Ká sọ fún pé mo mọ̀ọ́rẹ́. Àánú rẹ ló mú mi dúró, oore ọ̀fẹ́ rẹ ló mú mi dúró. Kò ń ṣe nípa ipá tàbí nípa agbára, bí kò ṣe nípa ẹ̀mí Olúwa náà la ṣe wà lónìí. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí bàbá rẹ tó ń bẹ nínú ara. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí mọ̀mọ́ rẹ tó ń bẹ nínú ara. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ọkọ rẹ, aya rẹ, ọmọ rẹ, alábàágbé rẹ, alábàáṣiṣẹ́pọ̀ rẹ, oníbàárà rẹ, gbogbo àwọn tó yí ọ ká. Bẹ́ẹ̀ ni dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí wọn gbogbo wọn. Bẹ́ẹ̀ ni òṣèlú ní òsì lára àwọn tó ń ṣèlú. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lábẹ́ bó ti kórí, ó ń bá ẹ̀ní rẹ pàdé, ó ń pèsè rírí jẹ, ó ń pèsè rírí mu, wọ́n ń pèsè rírí náà, ó ń pèsè rírí lò. Wọ́n náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni kò sí bó ṣe burú títí nínú ayé, Ọlọ́run jó burú mọ́ wa o. Kò sí bó ṣe le títí nínú ayé, Ọlọ́run jó le mọ́ wa. Ó yìí ń tọ́jú wa o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Fi ìmoore rẹ hàn, fi ìmoore rẹ hàn lábẹ́ bó ti kórí, fi ìmoore rẹ hàn, fi ìmoore rẹ hàn sí Ọlọ́run.
àbẹ̀lẹ́ńdẹ́ bẹ́lú kótó rẹ̀gẹ̀dẹ̀ bẹ́rẹ́gẹ́dẹ́ Olúwa ó ṣe ọ̀pọ̀ ló ti kú lóòótọ́ ọ̀pọ̀ ló ti lọ lóòótọ́ ṣùgbọ́n ìwà láyé àwà láàyè rere gbogbo ẹni tó ìwà láyé ló nírètí Ọlọ́run ó ṣe gbogbo ẹni tó ìwà láyé ni òfin ò tí ì dé Ọlọ́run ó ṣe ẹni tó wà láyé ò ṣe é rò pin Ọlọ́run ó ṣe agbé ọ̀gá àyìnbó ọba níọ́ ó ṣe Jésù ó ṣe Jésù ó ṣe ẹ̀mí mímọ́ ó ṣe Jésù ó ṣe Ọlọ́run ó ṣe Bàbá ó ṣe Ọlọ́run ó ṣe Bàbá ó ṣe ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Mo fẹ́ ká sọ fún Ọlọ́run ní ìwọ̀nba àkókò tá a ní ìṣẹ́jú ìgbé Olúwa mo dé o olórin kan ní pé mo ti dé o mo ti dé o mo dé wá gbáre mi lọ́dọ̀ bàbá mo ti dé o Jésù mi mo dé wá gbáre mi lọ́dọ̀ bàbá. Mo fẹ́ kó sọ fún Ọlọ́run níbi tó bá wà tó mo dé lónìí lórúkọ Jésù nípa ọ̀rọ̀ rẹ fi lé mi lọ́wọ́ mo dé láti wá gbáre ni mo dé láti wá gbáre ni bẹ́ẹ̀ ni mo jíire láti gbáre lọ́wọ́ Ọlọ́run tó ń pínre káàkiri gbogbo àgbáyé lórúkọ Jésù Kristi nípa ọ̀rọ̀ rẹ fi lé mi lọ́wọ́ jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yé mi padà jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó sọ mí dodidi kó sọ mí di alágbára ó yá lanu kó gbàdúrà ẹ̀ sí Ọlọ́run bẹ́ẹ̀ ni ìṣẹ́jú àyá ni ó sáré gbàdúrà ẹ̀ sí Ọlọ́run pé Olúwa mo dé láti wá gbáre mi lọ́wọ́ rẹ mi gbọ́dọ̀ tà sí ohun tó ní fún mi lónìí mi gbọ́dọ̀ tà sí oore tó ń bẹ nínú ọ̀rọ̀ rẹ fún mi gbọ́dọ̀ tà sí ìtúsílẹ̀ ìdáǹdè ìbùkún ìwòsàn ìgbàlà àlàáfíà pípé tó ń bẹ nínú ọ̀rọ̀ rẹ fún mi lónìí mi gbọ́dọ̀ tà sí rẹ̀ mo dé láti wá gbáre mi lọ́wọ́ rẹ Ọlọ́run ìyà tí agbára ó yá gbàdúrà ẹ ní kíkan gbà kó jẹ́ kó ká ọ lára ọ̀rọ̀ Ọlọ́run yè ó sì lágbára ó mú jù dá lójú méjì lọ bẹ́ẹ̀ ni nípa ọ̀rọ̀ la fi dá ohun gbogbo lẹ́yìn rẹ̀ a kò dá ohun kan mọ́ nínú èyí tí a dá ọ̀rọ̀ Ọlọ́run lágbára ó ní ọ̀rọ̀ rẹ̀ lé agbéga ju gbogbo àwọn orúkọ rẹ̀ lọ ń ó yá gbàdúrà ẹ dáadáa bẹ́ẹ̀ ni bó o ṣe ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí ire ló ń dé bá ọ ayọ̀ ń dé bá ọ ìṣẹ́gun ń dé bá ọ ìtúsílẹ̀ ìdáǹdè dé bá ọ gbogbo ohun tó ń retí lọ́wọ́ Ọlọ́run yọ̀ǹda nípa ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni àwọn áńgẹ́lì Olúwa ń dúró dè láti ṣiṣẹ́ Olúwa fún àwọn ọmọ Ọlọ́run ó yá gbàdúrà ẹ̀ dáadáa Ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ yóò fi lé mi lọ́wọ́ lónìí ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín lórúkọ Jésù. Ọlọ́run gbogbo àgbáyé agbé ọ̀gá yàn ọba ni ọ́ Ọlọ́run ni ọ́ ẹlẹ́rù ni àìlè yí padà agbé ọ̀gá ọ̀kan ṣoṣo ni ọ́ ọ̀kan ni ọ́ lánàá lónìí àti títí ayérayé àyàn adúpẹ́ bẹ́ẹ̀ ni ọba tó balẹ̀ ohun gbogbo ájúwọ́ tó ṣe wí lẹ́jọ́ ó ṣe lórí ayé àti àyànmọ́ wa lórí gbogbo ọkàn tó ń gbọ́ mi lónìí ó ṣe lórí pẹ́pẹ́ yìí ó ṣe àyàn ògo ńlá ni ọ́ tó ṣe bojú agbára ńlá ni ọ́ tó ṣe ríbi rẹ̀ ó ṣeun àwa ni Síónì tá à ń pàtẹ ẹ̀yìn níwájú rẹ̀ tí Dáfídì wípé yìí ń dúró dè ọ́ ní Síónì Ọlọ́run ìgbà pípẹ́ àwa náà ni Síónì náà tí a fojú rí tá à ń pàtẹ ẹ̀yìn níwájú rẹ̀ a pàtẹ ẹ̀yìn wa lónìí a pàtẹ ọpẹ́ a pàtẹ ìdúpẹ́ a pàtẹ ìmoore wa sí ọ Ọlọ́run Ẹlẹ́dàá wa ìwọ ló yìí mú ká máa mí o ìwọ lè mí tó ń bẹ́nu wa ìwọ lágbára wa ìwọ níbi ìsádi wa ìwọ ní àṣírí wa ìwọ níwájú ìwọ lẹ́yìn ìwọ lóhun gbogbo Jésù Kristi ọ̀kan lánàá lónìí àti títí ayérayé agbé ọ̀gá ìyọ́ lórúkọ Jésù Kristi Olúwa gba ọpẹ́ wa Olúwa gba ẹ̀yìn wa ọpẹ́ àti ìyìn wa jẹ́ kó ṣe ìtọ́wọ́gbà lákòókò yìí nípa ọ̀rọ̀ rẹ fìdí lé wa lọ́wọ́ o bàbá má jà ọ wá lásán má sì jẹ́ àlọ́ lásán má jà ọ wá lásán má sì jẹ́ àlọ́ lásán ìwọ la láàfin tòótọ́ ìwọ la láàfin ọ̀run ìwọ ló ń kiri sóre ló ń sóre kiri ìwọ nìkan ni o kì í bá ní sìrègùn lábẹ́ bó ti wù kórí kò sóhun tó fún wa tó mú ọ dínkù nínú ohun ńlá rẹ tó mú ọ dínkù ní agbára rẹ tàbí tó mú ọ dínkù nínú ògo rẹ tàbí ẹwà rẹ tàbí ire rẹ bẹ́ẹ̀ ni bó o ṣe ń fún wa ló ń pọ̀ sí bó o ṣe ń fún wa ló ń pọ̀ sí Ọlọ́run lónìí nípa ọ̀rọ̀ rẹ fìdílé wa lọ́wọ́ má jarí bákan náà mọ́ yí àyànmọ́ wa padà
Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹ jẹ́ ká mi ẹ̀ kó láàrin dáadáa bí tá a bá wà. Àmín ìdáhùn àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Àmín. Lónìí láàrin wákàtí tá a ní yìí a máa sáré wo ọ̀rọ̀ Ọlọ́run tó rán sí wa lónìí. Lábẹ́ bó ti wù kó rí, ìwé mọ́ sọ pé ènìyàn kò gbọ́dọ̀ wà nípa àkàrà nìkan bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tó ń ti ẹnu Ọlọ́run wá jáde sí ọmọ ènìyàn. Ọ̀rọ̀ Ọlọ́run ló gbé ayé gbogbo wa ró. Ọ̀rọ̀ Ọlọ́run sì ló gbé ayé ró. Bẹ́ẹ̀ ni gbogbo ohun tí à ń rí nínú ayé lónìí, gbogbo ẹ̀ la gbéró, la sì ń ṣètò, la sì ń darí nípa ọ̀rọ̀ Ọlọ́run. Àti àwọn àyànmọ́ tó mọ Ọlọ́run àti àwọn àyànmọ́ tí ò tí ì mọ Ọlọ́run, gbogbo wọn ló wà lábẹ́ àkóso ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo wọn ni ó mú ìsọtẹ́lẹ̀ kan ṣẹ tàbí òmíràn. Mo sì gbàdúrà fún ọ tó ń gbọ́ mi, ìsọtẹ́lẹ̀ rere ni yóò ṣe mọ́ lára. Ìwọ tó bá ti rámi yẹn ṣe ni òtún àwọn kọ̀ọ̀kan wò ní ọ̀fẹ́ dáhùn ọ̀fẹ́ sọ̀rọ̀. Mo ní ìsọtẹ́lẹ̀ rere yóò ṣe mọ́ lára lábẹ́ bó ti wù kó rí. Mo fẹ́ kó o mọ̀ wípé nípa ọ̀rọ̀ Ọlọ́run la dá ohun gbogbo, ọ̀rọ̀ Ọlọ́run sì nípọn. Ohun tí a gbọ́dọ̀ fi yìí sí ni. Ọ̀rọ̀ tí Ọlọ́run kọ sí wa lónìí tó mú apá lónìí láti gbé yẹ̀wò, láti wò nínú ọ̀rọ̀ rẹ̀. Òun ni ẹ̀mí ìfẹ́. Ẹ̀mí ìfẹ́, ọ̀pọ̀lọpọ̀ ni ó mọ̀ wípé ohun ẹ̀mí ni ọ̀rọ̀ ìfẹ́. Ọ̀rọ̀ ìfẹ́ ò ń ṣe ọ̀rọ̀ ojú lásán. Ọ̀rọ̀ ìfẹ́ ò ń ṣe ọ̀rọ̀ afètèṣe. Ọ̀rọ̀ ìfẹ́ ò ń ṣe torí pé à ń fikùn lukùn. Irọ́, torí pé à ń fàyàlùyà. Irọ́, ọ̀rọ̀ ìfẹ́ kọjá àfikùn lukùn, àfàyàlùyà. Ọ̀rọ̀ ìfẹ́ kọjá ohun tí bó ṣe ń ṣe mí ló ṣe ń ṣe ọ́. Ó kọjá ọ̀rọ̀ kòríkòsùn kò jẹ́ kó mú. Ọ̀rọ̀ ìfẹ́ ó kọjá ara fẹ́ra kù. Ó kọjá ara fẹ́ra kù. Ó kọjá ibi tó ń ṣe mí gíọ́, ó ń ṣe mí bákan. Irọ́, ọ̀rọ̀ ìfẹ́ kọjá bó ṣe ń ṣe ọ́ nínú ara. Ọ̀rọ̀ ìfẹ́ sì kọjá èrò tí ó gbé gbà nínú ara. Òní a fẹ́ fi yé wa wípé ẹ̀mí ìfẹ́ ni ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ jẹ́ ẹ̀mí ìfẹ́ Ọlọ́run sí wa nínú Kristi. Bẹ́ẹ̀ ni a sì máa bẹ̀rẹ̀ àkọlé ọ̀rọ̀ yìí nínú ìwé Tímótì kejì orí kìíní ẹsẹ̀ keje. Amẹ́nubà ẹsẹ̀ Bíbélì lọ́sẹ̀ tó kọjá nígbà tí à ń sọ̀rọ̀ wípé Ọlọ́run ò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù. A sọ nípa bíborí ẹ̀mí ìbẹ̀rù. Òní a fẹ́ sọ nípa lára àwọn apá kejì ẹsẹ̀ Bíbélì yẹn. Kí ni ìwé mọ́ sọ fún wa ní Tímótì kejì orí kìíní ẹsẹ̀ keje? Ó ní nítorí pé Ọlọ́run kò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù bí kò ṣe ti agbára àti ti ìfẹ́ àti ti inú tí ó yè kúrò. Lónìí a fẹ́ bẹ̀rẹ̀ sí ní yẹ̀wò apá kejì ẹsẹ̀ Bíbélì yẹn. Ó jẹ́ àdìtú tí a gbọ́dọ̀ fi òye ẹ̀mí mímọ́ tú, tí a sì gbọ́dọ̀ farabalẹ̀. Tí a gbọ́dọ̀ wà ní ìrẹ̀lẹ̀ ọkàn láti mọ tí Ọlọ́run sọ fún wa lónìí wípé ẹ̀mí mímọ́ tí Ọlọ́run fún wa nígbà tá a fàyè wa fún Jésù. Ẹ̀mí mímọ́ tí gbogbo wa jogún nígbà tá a di ajogún ìjọba Ọlọ́run. Ẹ̀mí mímọ́ tó kọ wá nílà gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ẹ̀mí mímọ́ tí a fi ṣe àpèrí wa àti àpèlé wa nígbà tí a jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti olùgbàlà wa. Ìwé mọ́ sọ pé kò ń ṣe ẹ̀mí ìbẹ̀rù o, kì í ṣe ẹ̀mí ojo. Bẹ́ẹ̀ ni kò ń ṣe ẹ̀mí ìbẹ̀rù, kì í ṣe ẹ̀mí ojo. Ó ní ó jẹ́ ẹ̀mí agbára, ó jẹ́ ẹ̀mí ìfẹ́, ó sì jẹ́ ẹ̀mí inú tí ó yè koro. Àmọ́ lónìí nítorí àkókò wa a máa sọ nípa ẹ̀mí ìfẹ́ tí ẹ̀mí mímọ́ jẹ́. Ìfẹ́ jẹ́ ohun ẹ̀mí gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn, kò ń ṣe ohun ti ara o. Tí a bá ń sọ nípa ìfẹ́ fún gbogbo onígbàgbọ́, tí a bá ń sọ nípa ìfẹ́ fún Kìrìsìtẹ́nì, ó jẹ́ ohun ẹ̀mí. Gbogbo tó ní í ṣe pẹ̀lú ìfẹ́ fún onígbàgbọ́, fún ọmọlẹ́yìn Jésù, ó jẹ́ ohun ẹ̀mí, kò ń ṣe ohun ti ara. Kò ń ṣe ohun ti ara rárá. Ó yàtọ̀ sí bí ènìyàn nínú
nínú ara ṣe ń fẹ́ràn ènìyàn ẹlẹ́ran ara bíi tirẹ̀. Ó yàtọ̀ sí bí àwọn ènìyàn nínú àwùjọ ènìyàn ṣe ń ronú ìfẹ́, ṣe ń rí ìfẹ́ sí, ṣe ń ṣe ìgbìyànjú àti ìlépa nípa ìfẹ́ ara wọn sí ara wọn àti ìfẹ́ ohun kan sí ohun mìíràn tí wọ́n ń ṣe nínú ayé. Bí a bá ti kà á nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìfẹ́ Ọlọ́run, ó jẹ́ ohun ẹ̀mí. Torí ìfẹ́ Ọlọ́run ò ń ṣe ìfẹ́ ti ara, kò ń ṣe ìfẹ́ ti ènìyàn. Ìfẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí gbogbo tó ní ṣe pẹ̀lú Ọlọ́run ó ga ju òye ènìyàn lọ, ó ga ju bó ṣe wà láwùjọ àwọn ènìyàn lọ, ó ga ju ohun ti ayé lọ, ó ga ju bó ṣe wà nínú ayé lọ. Ìfẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ohun gbogbo tó ní ṣe pẹ̀lú Ọlọ́run ó jẹ́ ohun tí ó ga ju ọ̀run lọ. Kò sì ṣe ohun ti ara, ó jẹ́ ohun ti ẹ̀mí. Ó jẹ́ ohun tí a gbọ́dọ̀ fi ojú ẹ̀mí wò. Kò ń ṣe ohun tí a máa wò wípé bínú ṣe rí lo bì í yàn. Kò jẹ́ bẹ́ẹ̀ o. Kò ń ṣọ̀rọ̀ bínú ṣe rí lo bì í yàn. Àbọ̀rọ̀ mi ò yé wa. Kò ń ṣọ̀rọ̀ ìwà jọ̀wà ló jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́, ó kọjá bẹ́ẹ̀. Ó kọjá bẹ́ẹ̀. Ó jẹ́ ohun tí ẹ̀mí. Ìfẹ́ Ọlọ́run jẹ́ ojúṣe ẹ̀mí mímọ́ nínú ayé onígbàgbọ́. Ó jẹ́ lára ojúṣe àkọ́kọ́ tí ẹ̀mí mímọ́ ń ṣe nínú ayé onígbàgbọ́. Mo fẹ́ kọ́kọ́ fi ìfẹ́ Ọlọ́run hàn wá nípa bí Ọlọ́run fún ara rẹ̀ ṣe jẹ́ ìfẹ́. Ìwé wọn sọ pé ìfẹ́ ni Ọlọ́run. Ó túmọ̀ sí wípé kò sí ẹni tó lè mọ Ọlọ́run láì mọ ìfẹ́ Ọlọ́run, nítorí ìfẹ́ ni Ọlọ́run. Ẹni bá fẹ́ mọ Ọlọ́run, tó bá fẹ́ gbìyànjú láti mọ Ọlọ́run, tó bá tọ̀ Jésù wá nítòótọ́ láti mọ Ọlọ́run, ohun tí Jésù yóò wá fihàn òun ni ìfẹ́ rẹ̀, òun ni ìfẹ́ Ọlọ́run. Jésù yóò fihàn ohun tí Ọlọ́run rí gẹ́gẹ́ bí ìfẹ́, ohun tí Ọlọ́run rò gẹ́gẹ́ bí ìfẹ́, ohun tí Ọlọ́run tọ́ka sí gẹ́gẹ́ bí ìfẹ́. Ó fẹ́ ká kà á nínú ìwé Máàkù orí 12. Ká kà á ọ̀rọ̀ ìfẹ́ yìí, ká bẹ̀rẹ̀ sí ní kà á nínú ọ̀rọ̀ Ọlọ́run pé báwo lọ́lọ́run ṣe rí ìfẹ́ gangan, báwo ló ṣe rí lọ́dọ̀ Ọlọ́run ohun tí Ọlọ́run pè ní ìfẹ́, báwo lọ́lọ́run ṣe ń fẹ́ràn nǹkan, báwo sì lọ́lọ́run ṣe ń fẹ́ràn àwọn ènìyàn tàbí ohun tó dá. Ìwé Máàkù orí 12 yẹn láti ẹsẹ̀ 51 29 sí 31 ẹ̀ka sáré wò ó. Ohun tí Jésù ń sọ níbí náà ló wà nínú ìwé Deuteronomy orí 6 ẹsẹ̀ 4, 5 àti 6. Àwa tá a bá lè lọ sínú ìwé Deuteronomy, àmọ́ nítorí àkókò wa ní kọ́mọ́kọ́mọ́ la fẹ́ ṣe ìsìn lónìí ká má bàa dá wa lágara bó ti wọ́n kéré mọ́. Nínú ìwé Máàkù orí 12 yẹn láti ẹsẹ̀ 29 ẹgbọ́n tí Jésù sọ. Jésù sì dáhùn, ó ti dá a lóhùn wípé Jésù sì dá a lóhùn wípé èkíní nínú gbogbo òfin ni gbọ́ Ísírẹ́lì, Olúwa Ọlọ́run wa, Olúwa kan ni. Ọlọ́run pé méjì sá, kò pé mẹ́ta, kò pé gún, kò pé igba. Gbogbo àwọn ìdílé abọ̀rìṣà ló mọ̀ wípé gbogbo òrìṣà tó ń bọ ló pógún ló pé gba. Bó o bá lo bọ tòní lónìí, ìmí àtúndé á lò ṣẹ̀hún wa tún lọ bọ́, ìmí àtúndé á lò ṣẹ̀hún kò sẹ́ni tó ń bọ̀ òrìṣà tó ń bọ́ lọ́wọ́ òòṣà. Kò sẹ́ni tó ń bọ̀ òrìṣà tó ń bọ́ lọ́wọ́ òòṣà. Bó o bá lo bògún, Ọya sọ pé tòun dà. Bó o bá lo bọya Ṣàngó, á ní tòun dà. Bó o bá lo bọ Ṣàngó, Ọ̀ṣun, á ní tòun dà. Bó o bá lo bọ̀ṣun, Ọbàtálá, á ní tòun dà. Tó o bá lo ṣe tọ̀bátálá, àwọn lánìhún, àwọn ògiri òkò láàlú, àwọn náà béèrè tiwọn. Kò sẹ́ni ń bọ̀ òrìṣà tí ń bọ́ lọ́wọ́ òrìṣà nípasẹ̀ òrìṣà. Ẹni bá fẹ́ bọ́ yóò tọ̀ Jésù wá ní o. Tá a bá ń sọ nípa ẹni tó dá ayé àti ọ̀run, ọ̀kan ni Olúwa o, ọ̀kan ni o. Ọ̀kan ni Olúwa o, má ti jẹ́ kó rú ọ lójú o. Ọlọ́run ò pé gbà. Ẹnìkan ṣo náà ló ṣàkóso ayé àti ọ̀run, torí òun ló dá ayé àti ọ̀run. Wọ́n sọ pé ní àtètèkọ́ṣe Ọlọ́run ó dá ayé àti ọ̀run. Ọlọ́run yìí, Olúwa wa yìí,
Olúwa kan ni, kò pé méjì, kò pé mẹ́wàá, kò pé mẹ́ta, kò pé mẹ́tàlá. Bẹ́ẹ̀ ni oyè gbọ́dọ̀ yí ọ. Má jẹ́ kí àwọn áńgẹ́lì tó ti ṣubú tó ń fara hàn nínú àwùjọ àwọn ènìyàn gẹ́gẹ́ bí ẹ̀mí kẹ̀mí tàbí àwọn alágbára kan sínú àwọn kan ń dùn nítorí pé wọ́n ní oore ọ̀fẹ́ agbára kan, àwọn ìrírí kan tí ò wọ́pọ̀ láàrin àwọn ènìyàn tí wọ́n fi kẹ̀yìn sí Bíbélì tó kẹ̀yìn sí Ọlọ́run, tó ń sọra wọn di àwọn tí ń lọ ìrìn àjò nínú omi, nínú igi, nínú igbó, nígbà tí òkùnkùn bá ṣújú gbogbo àwọn èèyàn sùn tó ń lọ ìrìn àjò tí wọ́n lórí ọ̀fẹ́ àwọn ìrírí kan tàbí òmíràn tí wọ́n wá ń dunnú tí wọ́n ń tọ́ra wọn wípé níbẹ̀ lágbára pín sí. Àwọn iṣẹ́ ẹ̀mí òkùnkùn nìyẹn, àwọn iṣẹ́ ti ara nìyẹn, àwọn iṣẹ́ tó kéré jù nínú àwọn ìpele agbára tó wà láyé nìyẹn. À ń sọ nípa ẹni tí gbogbo agbára àti ipá ń bẹ ní ìkáwọ́ rẹ̀. À ń sọ nípa ẹni tó dá ayé àti ọ̀run. Ọlọ́run ni ọ̀kan ṣoṣo sí ni. Bẹ́ẹ̀ ni à ń pè ní mẹ́ta lọ́kan, Ọlọ́run Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Ọlọ́run ọ̀kan ṣoṣo tó ń fara hàn lọ́nà mẹ́ta ṣùgbọ́n tí wọ́n jẹ́ ọ̀kan. Yẹn là ń pè ní Ọlọ́run Baba, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ẹ̀mí Mímọ́. Àmọ́ bó tilẹ̀ jẹ́ wípé Ọlọ́run jẹ́ mẹ́ta lọ́kan, má jẹ́ kí ó rú ọ lójú pé àdìtú ni. Ẹni tó dá ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo tó mọ ohun gbogbo tí kò sí ohun tí ò lè ṣe. Ó yẹ kí á gbàgbọ́ kí bó bá lè dá ayé àti ọ̀run fún ara rẹ̀, tó bá lè gbé nínú iná, ìmọ́lẹ̀ bí iná bí ìmọ́lẹ̀ tí ojú ò lè wò, tí ẹnikẹ́ni ò lè dé. Ó yẹ kí á mọ̀ wípé ohun tó bá ti sọ nípa ara rẹ̀ ká gbà fún. Ohun tó bá ti sọ nípa ara rẹ̀ ká ṣe kí ni? Ká gbà fún. Torí tó bó ṣe rí ló ṣe sọ fún wa yẹn. Ẹgbọ́n tí Jésù sọ lẹ́ẹ̀kan, ó ní Jésù sì dá a lóhùn wípé èkíní nínú gbogbo òfin ni, gbọ́ Ísírẹ́lì, gbogbo wa ní Ísírẹ́lì o, àtàwa eléèrè ta tó wá dé ẹni ìgbàlà, ta fi dọmọ Ọlọ́run, ta fi bọ́ sí ìjọba Ọlọ́run, gbogbo wa la ti di Ísírẹ́lì nínú ẹ̀mí, la ti di Júù nínú ẹ̀mí, gbogbo wa la ti jẹ́ àjogún Kristi, a ti darapọ̀ mọ́ ẹbí Ọlọ́run. Bẹ́ẹ̀ ni a ti di irú ọmọ Ábúráhámù pẹ̀lú àwọn tó jẹ́ irú ọmọ Ábúráhámù nínú ara. Bẹ́ẹ̀ ni Jésù Kristi ti mú ògiri ìkélé tó yà wá nípa, ó ti mú kúrò. Gbogbo wa la ti dọ̀kan nínú Kristi, àti àwọn Júù àánú ara àti àwa eléni, àwa tá a mọ Ọlọ́run tẹ́lẹ̀, tá a ti mọ Ọlọ́run báyìí, a ti dọ̀kan nínú Kristi Jésù. Òun láti lè gbé wá ní Ísírẹ́lì lónìí. Òun ni gbogbo ohun tí a sọ nípa Ísírẹ́lì gẹ́gẹ́ bí ìlérí àti májẹ̀mú àti àsọtẹ́lẹ̀ Ọlọ́run. Òun ló ṣe ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ fáwa náà, tó nípa rere tó ń kónú ayé àwa náà. Nítorí pé kí ni, a ti fọ́ ògiri ìlékè. Bẹ́ẹ̀ ni tó yà wá nípa pẹ̀lú Ọlọ́run, tó yà àwa méjì nípa. Gbogbo wa pátá ni Jésù sọ wá di ọ̀kan ṣoṣo nínú rẹ̀, ó sọ wá di ẹ̀dá tuntun nínú rẹ̀. Gbogbo wa pátá, gbogbo ẹni tó bá ti fayé wọn fún Jésù ló di ẹ̀dá tuntun nínú Kristi Jésù. Nítorí náà gbogbo wọn náà nìwé mọ́ ń kọ sí báyìí, nígbà tí a bá ti rí kíbi tá a bá ti pè ní irú ọmọ Ábúráhámù tàbí tá a bá ti pè ní Ísírẹ́lì, gbogbo wa lọ́lọ́run kọ sí o. Ẹgbọ́n tó sọ lẹ́ẹ̀kan sí. Ó ní Jésù sì dá a lóhùn wípé èkíní nínú gbogbo òfin ni, gbọ́ Ísírẹ́lì, Olúwa Ọlọ́run wa, Olúwa kan ni. Kí ìwọ kí ó sì fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo iyè rẹ àti gbogbo agbára rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ. Èyí ni òfin èkíní. Èkejì sì dàbí rẹ̀, fẹ́ ọmọnìkejì rẹ bí ara rẹ. Kò sì sí òfin mìíràn tí ó tóbi ju wọ̀nyí lọ. Ohun tí ó ti jẹ́ wípé àkọ́rí ọ̀rọ̀ wa lónìí ni ẹ̀mí ìfẹ́. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀sẹ̀ tó ń bẹ níwájú á sọ nípa ẹ̀mí agbára àti ẹ̀mí ọkàn tí ó yè koro. Mo fẹ́ kó yára pé ìpilẹ̀ṣẹ̀ ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run ni ìfẹ́. Iṣẹ́ tí ẹ̀mí wọn sì bẹ̀rẹ̀ sí ní ṣe nínú ayé wa ni pé láti mú kí òye ìfẹ́ Ọlọ́run kó yé wa, kí a bá lè fẹ́ Ọlọ́run bí Ọlọ́run ṣe fẹ́ ká fẹ́ràn rẹ̀, bí Ọlọ́run ṣe rí ìfẹ́, kí a sì lè fẹ́ràn ara wa gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fẹ́ ká fẹ́ràn ara wa. Òun ló ṣe jẹ́ pé Jésù ní pé kò sí òfin mìíràn tó tóbi ju wọ̀nyí lọ. Wípé bí ènìyàn bá jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́, bí ènìyàn bá ti di ajogún ìjọba Ọlọ́run, òfin àkọ́kọ́ fún gbogbo wa, ọ̀rọ̀ òfin ni kò ń ṣe ọ̀rọ̀ wípé a lè máa jiyàn rẹ̀ o, kì í ṣe ọ̀rọ̀ wípé ó nílò ìgbéyàwó, kò sóhun tó tún fẹ́ gbéyàwó nínú tí Jésù lálẹ́ o.
kò sóhun tó tún fẹ́ gbéyàwó nínú tó ó ti làálẹ̀ kú ẹ̀mí àtìrẹ́ láti ṣe o. Ọ̀rọ̀ òfin ni ọ̀rọ̀ ìfẹ́ bá dé, kì í ṣe ọ̀rọ̀ bínú ṣe lílo bìín àbí ó ṣe mí bákan kò ṣe mí bákan àbí kò rí kò sùn mi rí mi jẹ́ o. Irọ́ o kò ń ṣe bí àwọn tó ń bẹnu ayé ṣe rí ọ̀rọ̀ ìfẹ́ ni Ọlọ́run ṣe rí ọ̀rọ̀ ìfẹ́. Ọ̀rọ̀ ohun ẹ̀mí ni, ọ̀rọ̀ òfin sì ni, òfin ẹ̀mí ni. Ó ní Jésù wí fún, ó dáhùn ó wípé èkíní nínú gbogbo òfin ni gbọ́ Ísírẹ́lì Olúwa Ọlọ́run wa Olúwa kan ni. Àkọ́kọ́ ni wípé a máa fẹ́ràn Olúwa Ọlọ́run wa yìí pẹ̀lú gbogbo àyà wa, pẹ̀lú gbogbo ọkàn wa àti gbogbo iyè wa àti gbogbo agbára wa la máa fi fẹ́ràn rẹ̀ o. Òfin kìíní rẹ̀ o. Ẹni tí ò bá wá lè fẹ́ràn Ọlọ́run báyìí ò lè fẹ́ràn ẹlòmíì o. Bẹ́ẹ̀ ni ìwọ tó bá mọ̀ pé Ọlọ́run lọ̀gá á jù wọ́n tí ò ṣe é wí lẹ́jọ́, òun lọ̀gá gbogbo ènìyàn, ò lè fẹ́ràn ẹlòmíì fa. Ìwé mọ́ ti ẹ̀sọ́ fún ẹgbẹ́ òkúrọ́ nínú ẹni bẹ́ẹ̀. Ẹni tí ó jẹ́ pé ó nira fún láti fẹ́ràn èèyàn tó rí lójúkojú, báwo ni ó ṣe sọ pé òun fẹ́ràn Ọlọ́run tí ò fojú rí? Nítorí pé ìfẹ́ tí bàbá ò sí nínú rẹ̀. Gbogbo àwa tí a jẹ́ onígbàgbọ́ ní tòótọ́ tá a fàyè wa fún Jésù. Òfin àkọ́kọ́ tá a fún wa lọ̀rọ̀ ìfẹ́. Ojúṣe ẹ̀mí mímọ́ nínú ayé onígbàgbọ́ ni láti kọ́ wa bí a ṣe ń fẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ohun àkọ́kọ́ tí a gbọ́dọ̀ ṣe. Ọmọ gbọ́dọ̀ fẹ́ràn bàbá rẹ̀. Bàbá ẹ̀mí sì lọ́lọ́run jẹ́ fún wa. Ọlọ́run kan ṣoṣo ló wà. Òun ló ń farahàn wá gẹ́gẹ́ bí Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́. Ọlọ́run kan ṣoṣo ni. Ó sì ń bi wá wípé ó jẹ́ ìfẹ́. Ohun tó ń bi wá sì ni wípé ká fẹ́ràn rẹ̀. Báwo sì lọ́lọ́run ṣe ń fẹ́ràn ènìyàn? Báwo lọ́lọ́run ṣe ń fẹ́ràn ohunkóhun? Ó ń fẹ́ràn gbogbo tó bá fẹ́ràn pẹ̀lú gbogbo ọkàn rẹ̀, pẹ̀lú gbogbo àyà rẹ̀, pẹ̀lú gbogbo tó ní. Bó ṣe lágbára tó, agbára rẹ̀ ń jíṣẹ́, ó ń jíṣẹ́ fún ìfẹ́ rẹ̀ ni. Bó ṣe lóye tó, òye rẹ̀ ń jíṣẹ́ fún ìfẹ́ rẹ̀ ni. Ó dàbí pé ọ̀rọ̀ yóò yé wa. Bó ṣe ní agbára tó, tó ní ipá tó ní òye ìmọ̀ tó ní ọgbọ́n tó, gbogbo tó ní jíṣẹ́ fún ìfẹ́ rẹ̀. Òun ni ìwé wọ́n ṣe sọ pé nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Níbikíbi tó bá ti rí agbára rẹ̀, ó ń jíṣẹ́ fún ìfẹ́ rẹ̀ ni. Níbikíbi tó bá ti rí òye rẹ̀, ọgbọ́n rẹ̀, ìmọ̀ rẹ̀, ó ń jíṣẹ́ fún ìfẹ́ rẹ̀ ni. Nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tó fi ọmọ bíbí inú rẹ̀ kan ṣoṣo fún wa, wípé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kí ó má bàa ṣègbé, ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. Ìfẹ́ ni Ọlọ́run. Ọlọ́run a máa fẹ́ràn pẹ̀lú gbogbo tó ń ní. Ọlọ́run a máa fẹ́ràn pẹ̀lú gbogbo tó ń bẹ nínú rẹ̀. Ọlọ́run a máa fẹ́ràn láìṣẹ́ ìkọ̀kọ̀ kù. Àlìbàlí àdàkàtà. Ìwọ tó o bá lóye ìfẹ́ Ọlọ́run wa mọ̀ wípé lóòótọ́ kò sí nǹkan kan tí mo gbọ́dọ̀ ṣẹ́kù tí n bá fẹ́ràn Ọlọ́run. Nǹkan kan mìíràn gbọ́dọ̀ kù. Gbogbo agbára mi gbọ́dọ̀ fẹ́. Gbogbo ẹ̀bùn mi gbọ́dọ̀ fẹ́. Gbogbo ètò ìṣúná owó mi gbọ́dọ̀ fẹ́. Gbogbo ìpinnu mi, ìgbésẹ̀ mi gbọ́dọ̀ fẹ́ràn Ọlọ́run. Gbogbo tó ń bẹ nínú ọkàn mi, ẹ̀mí mi, àyà mi, agbára mi gbọ́dọ̀ fẹ́ràn Ọlọ́run. Ìwọ tó bá gbé lóòótọ́ ló di àtúnbí tó mọ Ọlọ́run, gbogbo tó ń bẹ nínú rẹ̀ ló gbọ́dọ̀ fẹ́ràn Ọlọ́run. Gbogbo ọkàn rẹ̀ sì gbọ́dọ̀ máa ronú ìfẹ́ Ọlọ́run. Ohun tí ìwé máa sọ fún wa nìyẹn. Ohun tó máa rí ní ìwé Deuteronomy oríṣiríṣi ẹsẹ̀ kẹrin sí kẹfà nìyẹn o. Ọkàn rẹ̀ gbọ́dọ̀ máa ronú ìfẹ́ Ọlọ́run lójoojúmọ́. Tó bá gbé lóòótọ́ ló di àtúnbí o. Tó bá gbé lóòótọ́ ló di ara Kristi nínú ayé. Tó bá gbé lóòótọ́ ló ti darapọ̀ mọ́ wa nínú ìjọba Ọlọ́run yìí. Ọ̀pọ̀ ń bẹ nínú ilé ìjọsìn lónìí tí wọ́n fẹ́ Ọlọ́run. Ọ̀pọ̀ ń bẹ tí àjọ ń jórúkọ kìrìsìtẹ́nì káàkiri níwájú ìjọba, ṣùgbọ́n wọn ò fẹ́ràn Ọlọ́run. Ọ̀pọ̀ ń bẹ lónìí tí àjọ ń kóra wa papọ̀, tí àjọ ń dọ̀wẹ́kẹ́, tí àjọ ń gírì papọ̀, tá a máa pàdé lábẹ́ àsíá onígbàgbọ́ ní Ọya àbí nílé Ọya àbí lápákan àbí níbì kan, àmọ́ tí wọ́n fẹ́ràn Ọlọ́run. Ìfẹ́ Ọlọ́run ò gbilẹ̀ nínú wọn, ìfẹ́ Ọlọ́run ò sí nínú wọn. Nítorí pé bí ènìyàn bá fẹ́ràn Ọlọ́run ní tòótọ́, ẹ ṣe é fi pamọ́. Kò ṣe é fi pamọ́. Kò sóhun tó máa ṣẹ́kù. Ìfẹ́ ó jẹ́ ohun ẹ̀mí níwájú Ọlọ́run. Kò ń ṣohun àríyànjiyàn. Kò ń ṣohun tí o ṣẹ̀ máa lọlé lọ máa ronú sí. Kò ń ṣohun tí o ṣẹ̀ máa wò wípé báwo ló ṣe máa rí náà.
kò tó ṣe máa rò wípé ó dàbí wípé eléyìí yóò fẹ́ ná mi ní owó, yóò fẹ́ ná mi ní àkókò, yóò fẹ́ ná mi ní àwọn àlá rere kan níbì kan, tàbí yóò fẹ́ ná mi ní àwọn ìlépa kan tí mo ti ń fọkàn sí. Ìfẹ́ Ọlọ́run ò ní ṣe pẹ̀lú ohun tó ṣe máa gbé yẹ̀wò, tó máa túntò, tó máa tún ṣàwọ̀. Ìfẹ́ Ọlọ́run ó jẹ́ òfin fún gbogbo onígbàgbọ́, kò sì sí òfin tó ga ju ìfẹ́ Ọlọ́run lọ. Mo sì ń fi yé wa wípé ó jẹ́ ohun tó nira fún àwọn ènìyàn tó ń bẹ nínú ara o. Ìyẹn ni ìwé mímọ́ ṣe sọ pé ènìyàn nípa ti ara ò lè wo Ọlọ́run. Ó lè wo Ọlọ́run torí ó lè fẹ́ràn Ọlọ́run, ó sì lè ṣe ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó lè tẹ̀lé òfin tí Jésù fi kalẹ̀. Ìwọ tó lè fẹ́ràn Ọlọ́run, ó lè fẹ́ràn àwọn ọmọ Ọlọ́run. Torí pé òfin náà ni fún ọ láti fẹ́ràn ọmọ Ọlọ́run. Ó lè jẹ́ pé ọ̀rọ̀ ìfẹ́ jẹ́ ohun ẹ̀mí, ó jẹ́ ohun tó di òfin fún gbogbo àwọn ẹni tí ara padà. Ó jẹ́ ohun tó di òfin. Ẹni tí ó bá ti tàsé òfin ìfẹ́, ó ti tàsé Ọlọ́run, ó ti tàsé Ọlọ́run. Àwọn nǹkan wà tí mo fẹ́ fi hàn wá láàrin wákàtí yìí o, tí ó lágbára. Ó fẹ́ pé tó bá pé lóòótọ́ ló fayé rẹ fún Jésù, ohun tó máa ronú sí ni o, ohun tó ń gbomijé lójú ènìyàn, ohun tó ń fi yé wa wípé ọ̀pọ̀ ló rò wípé àwọn jẹ́ èrò ìjọba ọ̀run, àmọ́ èrò ọ̀run àpáàdì ni wọ́n o. Ọ̀pọ̀ ló ti sọ ìfẹ́ àkọ́kọ́, ìfẹ́ Ọlọ́run, wọn ti sọ nù o. Ọ̀pọ̀ ló ti fi owó rọ́pò Ọlọ́run, ọ̀pọ̀ ló ti fi ipò rọ́pò Ọlọ́run, ọ̀pọ̀ ló ti fi aya ọkọ ọmọ níní rọ́pò Ọlọ́run, ọ̀pọ̀ ló ti fi ìlépa nínú ayé yìí rọ́pò Ọlọ́run o. Nítorí pé wọ́n ti gbàgbé pé a sọ wá di àtúnbí, a mú wa wọnú ìjọba Ọlọ́run láti wu Ọlọ́run ni o. Ṣùgbọ́n wọ́n ti lọ nínú ara o, wọ́n ti jẹ́ kí ohun tí ayé kí ó jọ wọ́n lójú o. Wọ́n fẹ́ dogun, wọ́n fẹ́ dọgbọ̀n o, wọ́n fẹ́ dogun ayé yìí, wọ́n sì fẹ́ sọ ẹ̀mí wọn lù ú. Ènìyàn nípa ti ara ò lè wu Ọlọ́run, nítorí pé níwọ̀n ìgbà tí o bá ní ìfẹ́ Ọlọ́run bí Ọlọ́run ṣe pa á láṣẹ, bí Ọlọ́run ṣe gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀, pé báyìí ni ìfẹ́ ṣe rí nínú ẹ̀mí, báyìí ni ìfẹ́ ṣe rí, báyìí la ṣe ń tọ́ka sí ìfẹ́ nínú ìjọba Ọlọ́run. Ìfẹ́ nínú ìjọba Ọlọ́run kò ń ṣe ìfẹ́ èké o, kò ń ṣe ìfẹ́ orí ahọ́n o, kì í ṣe ìfẹ́ kòríkòsùn o, kò ń ṣe ìfẹ́ bí àwọn ènìyàn ṣe ń fẹ́ràn ara wọn. Ìfẹ́ nínú ìjọba Ọlọ́run bẹ̀rẹ̀ láti ìgbọ́ràn sí òfin Ọlọ́run, wípé ìfẹ́ pọn dandan fún gbogbo ènìyàn tó bá ti di àtúnbí o. Ìfẹ́ Ọlọ́run ó pọn dandan. Ó ló ti jẹ́ wípé àwọn tó di àtúnbí lóòótọ́ ń bá ọ̀rọ̀ Ọlọ́run ṣe àríyànjiyàn. Wọn kì í wo ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wò wípé eléyìí ni máa tẹ̀lé, eléyìí ni mi ní tẹ̀lé. Wọn kì í wo àlùfáà wọn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ wípé àwọn lè ṣe báṣubàṣu, àwọn lè sọ bó bá ṣe wù wọ́n sí i. Wọn kì í wo àwọn òbí wọn gẹ́gẹ́ bí ẹni tí ò jámọ́ nǹkan kan lówó wọn lówó. Tó lẹ́ni tó bá di àtúnbí lóòótọ́ yóò tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Lóòótọ́ ẹni tó bá di àtúnbí lóòótọ́ yóò ní ìfẹ́ Ọlọ́run tó jinlẹ̀ tó kọjá ayé. Bẹ́ẹ̀ ni ẹni tó bá di àtúnbí lóòótọ́ yóò mọ̀ wípé ìfẹ́ Olúwa, ìfẹ́ Ọlọ́run nínú rẹ̀, òun ló borí ohun gbogbo, ló borí ẹ̀ṣẹ̀, ló borí ohun gbogbo, ló sì ju ohun gbogbo lọ. Òun sì là kọjá gbogbo òfin. Bẹ́ẹ̀ ni kò tí sí òfin náà tó ga nìyẹn lọ. Mo sì fẹ́ fi hàn wípé láìsí ẹ̀mí mímọ́ kò sí ìfẹ́ Ọlọ́run nínú ọkàn ènìyàn o. Ẹ̀mí mímọ́ ló máa kọ́ wa ní ìfẹ́ Ọlọ́run, òun sì ló máa fi ìfẹ́ Ọlọ́run hàn wá o. Òun ló máa jẹ́ kí ó rọrùn fún wa láti fẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí Jésù ṣe wí, pẹ̀lú gbogbo àyà wa, pẹ̀lú gbogbo ọkàn wa, pẹ̀lú gbogbo ìmọ̀ wa àti ayé wa àti gbogbo ohun tí Ọlọ́run fi fún wa o. Bẹ́ẹ̀ ni o, òun ló máa mú kó rọrùn fún wa. Bẹ́ẹ̀ ni olùwé má ṣe sọ fún wa wípé àwọn òfin Ọlọ́run kò nira. Ìdí tó ṣe dàbí pé òfin Ọlọ́run nira ni pé àwọn ènìyàn wà nípa ti ara. Àwọn ènìyàn ò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́. Àwọn ènìyàn bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti bọ́ sínú agbolé ìgbàgbọ́, wọ́n ti bọ́ sínú ìjọba Ọlọ́run, wọ́n ti wá ṣá ẹ̀mí mọ́ tì o, wọ́n ti pa á tì o, wọ́n ti ṣá ọ̀rọ̀ Ọlọ́run tì, wọ́n ti ń gbé ìgbé ayé bó ṣe wù wọ́n o, wọ́n ti ń ṣe nǹkan bó ṣe wù wọ́n o. A máa ráwọn èèyàn nínú ìjọsìn, wọ́n ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́, a máa tẹ fóònù wọn o, wọ́n máa ṣe oríṣiríṣi. Àti ẹ̀rí àwọn èèyàn kan tó pé kò tiẹ̀ jọ wọ́n lójú níwájú Olúwa, pé níwájú Olúwa láwà.
máa sọ pé Olúwa ń bẹ nínú tẹ́ḿpìlì rẹ̀ kí gbogbo ènìyàn parọ́rọ́ kò jọ àwọn ènìyàn lójúmọ́ àti láwọn ènìyàn tó a máa dẹ́ṣẹ̀ a máa fèdè tútù sọ̀rọ̀ lọ́kàn ara wọn máa fi èdè ẹ̀mí èdè Ọlọ́run àti tí Olódùmarè wọ́n máa fi sọ̀rọ̀ wọ́n sì wà nínú ẹ̀ṣẹ̀ àti láwọn ènìyàn tá gbójú wa wo bí wọ́n tá wọ́n máa sọ nípa àwọn èrò ọ̀run àpáàdì wọ́n ní àwọn tó máa ń gbójú wo òbí tó ń bú òbí wọ́n máa bú òbí wọ́n máa gbójú wo òbí wọ́n á sì máa polongo wípé àwọn náà jẹ́ onígbàgbọ́ onígbàgbé ni wọ́n ṣe onígbàgbọ́ wọn sí lára wa o ẹni tó bá bú òbí rẹ̀ yóò bú olùṣọ́ àgùntàn rẹ̀ bẹ́ẹ̀ ni ohun tó bá lè ṣe fẹ́ni tó jù ẹ lọ kò sẹ́ni tó jù ẹ lọ láyé tó lè ṣe fún sọ pé mo sọ bẹ́ẹ̀ tó bá lè ṣe fún ẹ̀gbọ́n ẹ̀ tó bá lè wojú ẹ̀gbọ́n ẹ̀ ẹni tí ó tó ṣáájú rẹ̀ dáyé àwọn àgbàbọ̀ ní ẹni tá a bá lọ́bà ní bàbá tó bá ti mú ọ lé gbójú kò wo ẹ̀gbọ́n rẹ pé ẹ má jẹ́ gbójú wò yín ẹ má jẹ́ wò yín ẹ má jẹ́ gbójú wò yín àbí kí nǹkan tó bẹ̀rẹ̀ sí ní ṣe pẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní so àìdá sí ẹni tó ṣáájú rẹ̀ dáyé ohun tó bá ti lè ṣe fún ẹni tó jù ẹ lọ bóyá lẹ́nu iṣẹ́ àbí nínú ẹbí àbí níbi kan kò sí àbí níbi kan àbí òmíràn kò sẹ́ni tó lè ṣe fún tó bá jù ẹ lọ wàá ṣe fún olùṣọ́ àgùntàn rẹ tó jù ẹ lọ wàá ṣe fún àwọn òbí rẹ tó jù ẹ lọ wàá ṣe fún ọ̀gá rẹ gan tó ń san owó fún ẹ lóṣooṣù tó jù ẹ lọ wàá ṣe fún ọkọ rẹ bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè ṣe fún ìwà lẹ̀sìn bẹ́ẹ̀ ni torí pé ohun tí ẹ̀sìn kọ́kọ́ fẹ́ kọ́ wa ní ìwà ohun tó fẹ́ kọ́kọ́ kọ́ wa ní ìwà la fi ń wọkọ̀ àyànmọ́ ìwà la fi ń wọkọ̀ àyànmọ́ ẹni tí ò bá ti níwà níbi rẹ̀ nínú àyànmọ́ kò síbi tí ó fẹ́ lọ ọ̀pọ̀ ló wà nínú ìjàmbá àyànmọ́ lónìí nítorí pé wọ́n sọ ìwà nù ọ̀pọ̀ ló ti bọ́ sí páńpẹ́ ayé páńpẹ́ àwọn ẹlẹ́yẹ torí pé wọ́n sọ ìwà nù kì í ṣe bẹ́ẹ̀ lèṣù náà ṣe lákíkanjú tó tún lẹ́ pé ó mọ ilé rẹ̀ mọ gbogbo nǹkan nípa rẹ̀ ó sì lépa rẹ̀ irọ́ ọ̀pọ̀ ló lọ sí kí ni ló lọ tàṣé nínú ìwà wọ́n lè ṣe àwọn tó yẹ kán ṣẹ̀ wọ́n fi gbọ́rọ̀ wọn lọ sínú ẹlẹ́yẹ wọ́n gbọ́rọ̀ wọn lọ síbi tí ò yẹ tí wọ́n fi ṣí fáìlì fún wọn wọ́n fi ṣí fáìlì fún wọn fi sọ ayé wọn débi tí wọ́n tó àjọ òkùnkùn sí tí wọ́n sì ń tó àjọ àwọn inúnibíni sí bẹ́ẹ̀ nítorí àìsí wà ní. gbogbo àwọn ènìyàn yìí náà ló fún àwọn wòlíì Ọlọ́run tòótọ́ níṣẹ́ ṣe lónìí nítorí pé nígbà tó bá ti ṣe dé gbì tó rí bí gbé sí tí ayé ti dàrú tó ti dorí sódò wàá máa wá ẹni tí ó ràn ọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni wàá máa wá òǹgbà ẹ ló máa mọ̀ wípé ó yẹ kó o tẹríba fún wòlíì kì í ṣe kó o níwà ìtẹríba àmọ́ torí pé o ti bọ́ sí ọwọ́ àìní o ti bọ́ sí ọwọ́ ìdẹkùn ọ̀tá o ti bọ́ sí oríta tó jẹ́ wípé kò sí ohun kan tó fẹ́ fi gbéraga mọ́ àmọ́ tó bá rántí bó ṣe ṣe ìgbésí ayé rẹ nígbà tí owó wà lọ́wọ́ rẹ nígbà tí ọlá àti ìbò àti agbára wà lọ́wọ́ rẹ wọ́n á rí pé èèyàn tó gbéraga ni ọ́ èèyàn tí ò tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ni ọ́ o tiẹ̀ mú kí àwọn èèyàn tí Ọlọ́run kó jámọ́ kankan níwájú rẹ̀ ṣe wá rí pé ìwà la fi ń wọkọ̀ àyànmọ́ òun làwọn àgbàlagbà ti ní ìwà lẹ̀sìn. báwo ni Ọlọ́run ṣe rí ọ̀rọ̀ ìfẹ́ òun rí gẹ́gẹ́ bí ohun tí ó gbọ́dọ̀ gba gbogbo ọkàn rẹ ó gbọ́dọ̀ gba gbogbo agbára rẹ ó gbọ́dọ̀ gba gbogbo iyè rẹ ó gbọ́dọ̀ gba gbogbo ohun tí o ní ohun tí o bá fẹ́ràn kò sí ohunkóhun tó gbọ́dọ̀ ṣẹ́kù fún ohun tó fẹ́ràn bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ lè yọ̀ǹda gbogbo ohun tó o ní fún ohun tó o fẹ́ràn òun ni Jésù ṣe wí fún wa pé òfin àkọ́kọ́ rèé pé Ọlọ́run wa a gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ pẹ̀lú gbogbo tí a ní àwọn tó ń fẹ́ràn Ọlọ́run wọn kì í jiyàn ọ̀rọ̀ ọ̀dà mẹ́wàá wọn ń jiyàn àti máa gbàdúrà wọn ń jiyàn àti máa ṣe fún Olúwa àti máa fi fún Olúwa wọn ń jiyàn àti máa wá àkókò àti wákàtí fún Ọlọ́run àwọn tó ń fẹ́ràn Ọlọ́run wọn ń jiyàn àti jẹ́ kí èso ẹ̀mí ó farahàn nínú ayé wọn àwọn tó ń fẹ́ràn Ọlọ́run wà lábẹ́ ìtẹríba ní gbogbo ọjọ́ ayé wọn ọwọ́ àlábẹ́ ìwó palẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run wọn wá nínú gẹ́gẹ́ bí Dáfídì àwọn tó fẹ́ràn Ọlọ́run nìyẹn ṣùgbọ́n àwọn tó fẹ́ràn Ọlọ́run wọn wà ní ìgbéraga wọn wà ní ìgbéraga ọkàn ìgbéraga àyà àwọn tí ò fẹ́ràn Ọlọ́run àwọn ni Ọlọ́run ṣe kiri yóò kọjú ìjà sí o nítorí pé ó kọjú ìjà sí agbéraga ó sì fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀. báwo ni Ọlọ́run ṣe ń fẹ́ràn ènìyàn bí Jésù ṣe ń fẹ́ràn ènìyàn káwọn nínú ìwé Jòhánù
torí àkókò wa ní kọ́mọ́kọ́mọ́ ẹlẹ́bẹ̀lẹ́gẹ̀dẹ̀bẹ̀lẹ̀dẹ̀ ẹ ká sáré wò ní ìwé Jòhánù orí márùndínlógún yẹn láti ẹsẹ̀ 9 ká sáré wò bí Ọlọ́run ṣe ń fẹ́ràn ènìyàn ó ti fi yé wa o ó ń fẹ́ràn ènìyàn pẹ̀lú gbogbo tó ní ni Jésù sọ ó sọ ń bì láti ẹsẹ̀ 9 yẹn ìwé Jòhánù orí márùndínlógún yẹn ó ní gẹ́gẹ́ bí bàbá ti fẹ́ mi bẹ́ẹ̀ ni èmi sì fẹ́ yín ẹ dúró nínú ìfẹ́ mi bí ẹ̀yin bá pa òfin mi mọ́ ẹ ó dúró nínú ìfẹ́ mi gẹ́gẹ́ bí èmi ti pa òfin bàbá mi mọ́ tí mo sì dúró nínú ìfẹ́ rẹ̀ nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín kí ayọ̀ mi kí ó lè wà nínú yín àti kí ayọ̀ yín kí ó lè kún èyí ni òfin mi pé kí ẹ̀yin kí ó fẹ́ràn ara yín gẹ́gẹ́ bí mo ti fẹ́ràn yín. Jésù fẹ́ràn wa bí Ọlọ́run ṣe fẹ́ràn rẹ̀ ó sì ní pé kí àwa náà ká fẹ́ràn ara wa bẹ́ẹ̀. Báwo ni Ọlọ́run ṣe fẹ́ràn Jésù? Báwo ni Jésù ṣe fẹ́ràn wa pẹ̀lú gbogbo ohun tó ní, pẹ̀lú gbogbo ohun tó láì ṣẹ́ ohunkóhun, láì yọ ohunkóhun sẹ́yìn? Ó fẹ́ràn wa pẹ̀lú ìfẹ́ aláìlẹ́gbẹ́, pẹ̀lú ìfẹ́ ayérayé, pẹ̀lú ìfẹ́ ìjìnlẹ̀, pẹ̀lú ìfẹ́ tí ò ní báyìí tí ò lágàbàgebè kankan nínú. Bẹ́ẹ̀ náà ló ti ń ká fẹ́ràn ara wa o. Ìfẹ́ tí ò lékèé, ìfẹ́ tí ò ní rọ́, ìfẹ́ tí ò lẹ́tàn. Ọ̀pọ̀ onígbàgbọ́ ló wà lónìí wọ́n purọ́ Jésù lọ fún ara wọn. Bẹ́ẹ̀ ni ó ìfaradùn àsọdùn àmọ́ bẹ́ẹ̀ bá gbọ́ wọn lóòótọ́ ìwọ tó o ti gbésù pàdé rí tó o mọ bẹ́sù ṣe rí bẹ́sù ṣe ń ṣiṣẹ́ rẹ̀ tó wọ́n tó bá ti bẹ́ẹ̀ ni ẹ pàdé wa mọ̀ ẹ pé bó ti wò ó kéré mọ eléyìí á fẹ́ ṣe kọjá èṣù nínú irọ́ pípa nínú èké ṣíṣe. Pátá bá wà lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ gbogbo alamá ní ìrírí tí Pétérù rí nígbà tí Análáyà àti Sàfírà tọ́ Pétérù wá tọ́bẹ̀ tí ń purọ́. Ó jẹ́ ìpìlẹ̀ṣẹ̀ ìsọ̀kalẹ̀ mímọ́ nínú ayé fún gbogbo ènìyàn láti jẹ́ alábàápín nínú ẹ̀ mímọ́. Ààyè ò gba èké nínú ìpìlẹ̀ṣẹ̀ ìjọ Ọlọ́run, ààyè gba irọ́ ẹ̀ mọ́ sí dá sẹ̀ríà fún wọn fún ara rẹ̀. Lónìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọjọ́ la máa purọ́ lójú méjèèjì fún olùṣọ́àgùntàn wọn, kò sẹ́ni tó ń fi purọ́ fún àìmọye àbí tó bá sí ní ẹnu ọ̀nà iṣẹ́ Olúwa ni. Wọ́n á máa purọ́ lójú méjì, wọ́n á máa ṣèké lójú méjì nítorí kò tí ì sí ìfẹ́ Ọlọ́run nínú wọn. Báwo lo onígbàgbọ́ ṣe gbọ́dọ̀ fẹ́ràn ọ̀wọ́n ọmọ ẹlẹ́yìn Jésù Kristi tó kù bí Jésù ṣe fẹ́ràn gbogbo wa? Ìwé Jòhánù orí 13 yẹn ká sáré ka ẹsẹ̀ 54 àti 35 yẹn ká sáré kà á nítorí àkókò wa. Ẹ gbọ́ báyìí ó ní pé òfin tuntun kan ni mo fi fún yín o. Ó ní kí ẹ̀yin kí ó fẹ́ ọmọnìkejì yín gẹ́gẹ́ bí èmi ti fẹ́ràn yín. Kí ẹ̀yin kí ó sì lè fẹ́ràn ọmọnìkejì yín. Nípa èyí ni gbogbo ènìyàn yóò fi mọ̀ pé ọmọ ẹ̀yìn mi ni ẹ̀yin ṣe nígbà tí ẹ̀yin bá ní ìfẹ́ sí ọmọnìkejì yín. Ọlọ́run ní pé kán fi ìfẹ́ dá wa mọ̀ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Jésù nígbà tá a bá fẹ́ràn ọmọnìkejì wa o. Ṣé ìwọ lè sọ pé o fẹ́ràn ọmọnìkejì rẹ nínú ìgbàgbọ́ báyìí? Ṣé o lè sọ pé o fẹ́ràn ọmọnìkejì rẹ nínú agbolé ìgbàgbọ́ báyìí? Ó kù sọ́wọ́ rẹ o. Jòhánù kínní orí 3 ẹsẹ̀ 14 yẹn o fẹ́ sáré kà á fún wa báyìí torí àkókò wa ká ṣáà máa gbọ́ báyìí. Ẹgbọ́n tó sọ ó ní àwa mọ̀ pé àwa ti ré kọjá láti inú ikú sínú ìyè. Ibi tọ́rọ̀ ìfẹ́ tó nípọ̀ sí rèé. Àwa mọ̀ pé àwa ti ré kọjá láti inú ikú sínú ìyè nítorí tí àwa fẹ́ràn àwọn ará. Ẹni tí kò bá ní ìfẹ́ ó ń gbé inú ikú, kò sí àríyànjiyàn. Ìwọ tó bá ti tàṣe bí Jésù ṣe fẹ́ràn wa tó sì ní ká fẹ́ràn ọmọnìkejì wa, ò rí ìfẹ́ o, ó jẹ́ pé o ti ń jábọ́ lọ sínú ikú nìyẹn o. Ọlọ́run ò ní jábọ́ sínú ikú o. Ọ̀rọ̀ Ọlọ́run ní ṣá o. Ó ní àwa mọ̀ pé àwa ti ré kọjá láti inú ikú sínú ìyè nítorí àwa fẹ́ràn àwọn ará. Ẹni tí kò bá ní ìfẹ́ ó ń gbé inú ikú. Ẹnikẹ́ni tí ó bá kórìíra arákùnrin rẹ̀ apànìyàn ni. Ẹ̀yin sì mọ̀ pé kò sí apànìyàn tí ó ní ìyè àìnípẹ̀kun láti máa gbé inú rẹ̀.
bọ́ tó bá ti ní ìkórira lọ́kàn rẹ̀ ò ní ìyà ẹ̀nípẹ̀kun. Ìyà ẹ̀nípẹ̀kun, ìyà ayérayé tí Jésù wá mú fún wa kò lè wà papọ̀ pẹ̀lú ẹ̀mí ìkórira tó ń bẹ lára rẹ̀. Tó bá ti lè ní ìkórira, ó túmọ̀ sí wípé o sí lára àwa tán ó ní ìyà ẹ̀nípẹ̀kun nìyẹn. Nípa èyí ni àwa mọ ìfẹ́ nítorí tí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún wa, ó sì yẹ kí àwa fi ẹ̀mí wa lélẹ̀ fún àwọn ará. Ṣùgbọ́n ẹni tí ó bá ní ohun ìní ayé tí ó sì rí arákùnrin rẹ̀ tí í ṣe aláìní tí ó sì sé ilẹ̀kùn ìyọ́nú rẹ̀ mọ́, báwo ni ìfẹ́ Ọlọ́run ti ń gbé inú rẹ̀? Ẹ̀yin ọmọ mi, ẹ má ṣe jẹ́ kí a fi ọ̀rọ̀ ẹnu tàbí ahọ́n fẹ́ràn, bí kò ṣe ní ìṣe àti ní òtítọ́. Àti nípa èyí ni àwa ó mọ̀ pé àwa jẹ́ ti òtítọ́, àti pé àwa ó sì dá ara wa lójú níwájú rẹ̀. A kì í fẹ́ràn nípa ahọ́n, nínú ìṣeni, nínú òtítọ́. Báwo ló ṣe máa kó ohun ti ayé yìí jọ tí wàá rí àwọn ọmọlẹ́yìn Kristi ní ìtòsí rẹ̀, àwọn tí agbolé ìgbàgbọ́ nítòsí rẹ̀, tí wàá sì sé ilẹ̀kùn ìyọ́nú ọkàn rẹ̀, ò ní lè ṣàánú fún wọn, ò ní lè ràn ọ́ lọ́wọ́. Ìwé wọn sọ pé kò sí ìfẹ́ Ọlọ́run nínú rẹ̀ o. Ìwé wọn sọ pé o ti jábọ́ kúrò nínú ìyè bọ́ sínú ikú nìyẹn o. Torí pé o ti ń kórìíra àwọn ará, nítorí pé o ò fẹ́ràn àwọn ará. Ẹni tí ò bá gbé nínú ìfẹ́, ó ń gbé nínú ikú. Ọ̀rọ̀ Ọlọ́run ni, kì í sọ̀rọ̀ mi o. Ọ̀rọ̀ Ọlọ́run ni o. Ìwọ náà jẹ́ kí òye ìkó yí ọ. Ìdí tí a ti ń sọ nípa ẹ̀mí ìfẹ́ lónìí ni wípé ẹ̀mí mímọ́ nìkan ló lè ràn wá lọ́wọ́ láti ní ìfẹ́ Ọlọ́run bí Ọlọ́run ṣe fẹ́ ká fẹ́ràn rẹ̀. Ẹ̀mí mímọ́ ló lè ràn wá lọ́wọ́ láti ní ìfẹ́ ọmọnìkejì wa gẹ́gẹ́ bí Jésù ṣe fẹ́ ká fẹ́ ọmọnìkejì wa pàápàá nínú agbolé ìgbàgbọ́. Kò ń ṣe ohun tó ṣe é ṣe nínú ara gẹ́gẹ́ bí ènìyàn. A lè dá ọ lẹ́bi tó bá wà nínú ara, ara ò lè ṣe é. Ara ò lè wọ Ọlọ́run, ènìyàn nípa tí ara ò lè wọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, ó jẹ́ ohun tí ó máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ láti ṣe. Bẹ́ẹ̀ ni, ẹ ka ìwé Jòhánù orí kẹrìnlá yẹn, kẹ́ wá ní wípé lára àwọn iṣẹ́ àkọ́kọ́ tí ẹ̀mí mímọ́ wá ṣe fún wa, òun ni pé láti kọ́ wa ní ìfẹ́ Ọlọ́run, láti kọ́ wa ní ìfẹ́, láti fi ìfẹ́ Ọlọ́run hàn wá, kí ó lè yé wa, kí a lè mọ bí a ṣe fẹ́ Ọlọ́run àti ọmọnìkejì wa, kí gbogbo ènìyàn yìí kí ó lè mọ̀ wípé lóòótọ́ la jẹ́ ọmọlẹ́yìn Kristi. Jòhánù orí kẹrìnlá láti ẹsẹ̀ 15 yẹn gbọ́n tó sọ. Ó ní bí ẹ̀yin bá fẹ́ràn mi, ẹ ó pa òfin mi mọ́. Ó rí wípé àwọn kan ò rí pé dandan ni, bẹ́ẹ̀ sì ni dandan lọ̀rọ̀ ìfẹ́. Dandan nítorí ìfẹ́ là kọjá òfin, kò sí òfin kan tó tún kọjá ọ̀rọ̀ ìfẹ́. Dandan lọ̀rọ̀ ìfẹ́. Nínú ìrìn àjò ẹ̀mí, nínú ìrìn àjò ìbáṣepọ̀ àwa àti Ọlọ́run, dandan lọ̀rọ̀ ìfẹ́ o. Òun ló ti jẹ́ wípé àwọn tí wọ́n ń gbàdúrà lórúkọ Jésù tí wọ́n ń pè èpè náà sì ń ṣẹ́ fún ọmọnìkejì wọn tí ó ṣẹ̀ wọ́n, kì í ṣe Ọlọ́run ló ń dáhùn àdúrà wọn, àwọn ẹ̀mí èṣù ló ń dáhùn. Torí pé wọ́n ń bá ẹ̀mí èṣù, wọ́n ń bá àwọn ẹ̀mí èṣù fọwọ́sowọ́pọ̀, wọ́n ń bá àwọn ẹ̀mí èṣù ṣe ìjọba wọn ni. Irú àwọn ẹni bẹ́ẹ̀ wọn ní ìfẹ́ Ọlọ́run lọ́kàn. Irú àwọn ẹni bẹ́ẹ̀ á lè pè wọ́n ní ara wa. Bẹ́ẹ̀ ni, ó ní bí ẹ̀yin bá fẹ́ràn mi, torí ó ṣeé ṣe kẹ́ má fẹ́ràn rẹ̀. Ẹ kàn ń tẹ̀lé nítorí tó lè fún yín. Ẹ kàn ń tẹ̀lé torí pé a fún yín lọ́kọ, a fún yín láyé, a fún yín lọ́mọ, a fún yín lóúnjẹ, a fún yín níṣẹ́, a fún yín lówó. Ọlọ́run fi hàn lówó ìwọ tó bá mọ̀. Ọ̀pọ̀ nu wa ló mọ̀, ọ̀pọ̀ nu wa láti gbowó lọ́dọ̀ Ọlọ́run dáadáa. Ayé ń gbà, yìí máa gbà á lọ. Ó ń fún wa lówó. Ọlọ́run á máa ràn wá lọ́wọ́, á máa ṣàánú fún ènìyàn. Àmọ́ ọ̀pọ̀ ló ń tẹ̀lé Ọlọ́run nítorí ohun tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀. Kì í ṣe torí pé wọ́n ṣe tán àti gbọ́rọ̀ sí lẹ́nu. Òun ṣe torí wọ́n ṣe tán àti fẹ́ràn Ọlọ́run àti fẹ́ràn ọmọnìkejì wọn gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe pàṣẹ rẹ̀ o. Àmọ́ Jésù wí fún gbogbo wa wípé bí ẹ̀yin bá fẹ́ràn mi, ẹ ó pa òfin mi mọ́ o. Kí lòfin tó ní kẹ́ pamọ́? Ẹ gbọ́. Èmi ó sì béèrè lọ́wọ́ Baba, òun ó sì fún yín ní olùtùnú mìíràn kí ó lè máa bá yín gbé títí láéláé. Àní ẹ̀mí òtítọ́ ni, ẹni tí aráyé kò lè gbà nítorí tí kò rí i, bẹ́ẹ̀ ni kò sì mọ̀ ọ́, ṣùgbọ́n ẹ̀yin mọ̀ ọ́ nítorí tí ó ń bá yín gbé yóò sì wà nínú yín. Ó ń sọ nípa ẹ̀mí mímọ́, ẹ̀mí ìfẹ́, ẹ̀mí tí ó fi ìfẹ́ Ọlọ́run hàn wá, ẹ̀mí tí ó kọ́ wa ní ìfẹ́ Ọlọ́run, ẹ̀mí tí ó tú ìfẹ́ Ọlọ́run sínú ọkàn wa kí a lè fẹ́ àwọn ọmọnìkejì wa gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe pàṣẹ rẹ̀. Èèyàn lè ṣe é láìsí ẹ̀mí mímọ́ o. O lè
gbọ́ràn sí òfin yìí láì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ nítorí pé nínú ara a lè wo Ọlọ́run, nínú ara a ò lè gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Nítorí náà a gbọ́dọ̀ mọ̀ wípé ẹ̀mí mímọ́ jẹ́ ẹ̀mí ìfẹ́, ẹ̀mí tí yóò mú wa fẹ́ràn Ọlọ́run tó ṣe ká fẹ́ràn Ọlọ́run tá a bá fọwọ́sowọ́pọ̀ fún, tá a bá yọ̀ǹda fún un, tá a bá máa ṣagídí pẹ̀lú ẹ̀, ká máa gbó lẹ́nu, ká máa ṣe bí pé àwa la lóye, àwa la mọ̀ ọ́n tán, la lè ṣán tán. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lónìí wọn ṣe báwí, wọn ṣe tọ́ka, wọn ṣe kọ́ lọ́nà, wọn ṣe tọ́ka sí ohun rere fún wọn, ò lè tọ́ka ohun rere fún wọn kàbí kó tọ́ wọn sí ọ̀nà ìyè, nítorí pé àwọn ló mọ̀ jù láyé yìí, àwọn ló gbọ́n jù láyé yìí. wọn ò mọ ìyà rere tí èèyàn ń kọ sí ìmọ̀ràn, wọn ò ní ìrẹ̀lẹ̀ débi pé wọ́n á gba ìmọ̀ràn lọ́wọ́ ẹnikẹ́ni torí pé wọ́n ti gbọ́n jù. Ọgbọ́n àgbọ́njù ló ń pẹni tó bá lóun gbọ́n jù o, àtọ̀sọ́ Ọlọ́run torí òun ló ṣẹ̀dá ọgbọ́n. Ẹni tó ṣẹ̀dá ọgbọ́n, tó ṣẹ̀dá ìmọ̀, tó ṣẹ̀dá òye, òun la gbọ́dọ̀ tẹ̀lé. Tá a bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́, ó jẹ́ ẹ̀mí ìfẹ́ tí ó pín ìfẹ́ Ọlọ́run sínú ọkàn wa. Ẹ wo ìwé Róòmù kó wá yé wa gbangba wípé iṣẹ́ ẹ̀mí mímọ́ ni láti jẹ́ kí òye ìfẹ́ Ọlọ́run yé wa. Ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 5 yẹn, kí ni ìwé mọ́ sọ fún wa? Ó tẹ̀ mọ́ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ayé onígbàgbọ́ tó bá fọwọ́sowọ́pọ̀ fún yàn, tó bá gbà láàyè ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́, ó tẹ̀ mọ́ ṣe rí o. Ó ní ìrètí kì í sì í dójú tì ní, nítorí a ti tan ìfẹ́ Ọlọ́run kà wá lọ́kàn láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wá tí a fi fún wa. Láìsí ẹ̀mí mímọ́ nínú rẹ, kò sí ìyè àìnípẹ̀kun nínú rẹ. Láìsí ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀mọ́ nínú rẹ, kò sí ìfẹ́ Ọlọ́run nínú rẹ. Bí ò bá sì sí ìfẹ́ Ọlọ́run nínú rẹ, kò sí ìyè àìnípẹ̀kun nínú rẹ nìyẹn. Kò sí àní ò wà ní ọ̀nà ìyè nìyẹn o, ọ̀nà ìparun ló wà yẹn o. Àkókò tó fún ọ láti ronúpìwàdà o, láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ kí o bá lè fàyè gbà ìfẹ́ Ọlọ́run lọ́kàn rẹ̀. Ẹ̀mọ́ ló tan ìfẹ́ Ọlọ́run ká gbogbo ọkàn wa o. Ẹ̀mọ́ ló máa mú wa lóye ìfẹ́ Ọlọ́run pé àwa tá a bá fẹ́ Ọlọ́run, a máa kọ́kọ́ gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. A máa rí ìfẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí òfin tí a gbọ́dọ̀ gbọ́ràn sí, tí a gbọ́dọ̀ tẹ̀lé láti wu Ọlọ́run. Òfin tó pọn dandan fún wa, kò ń ṣe òfin tá a máa gbé yẹ̀wò wípé ṣé mo fẹ́ràn rẹ̀ àbí ṣé mi fẹ́ràn rẹ̀, ṣé mo fẹ́ kọbi ara sí àbí mi ní kọbi ara sí. Bẹ́ẹ̀ ni a máa rí bẹ́ẹ̀ o. Mo fẹ́ kí ó yé wa wípé ìfẹ́ Ọlọ́run yìí, ìfẹ́ ẹ̀mí yìí, a máa ní àwọn ohun tí yóò máa fihàn nínú ayé wa, bọ́ ẹ pé lóòótọ́ ló ń bẹ nínú ayé wa. Àkọ́kọ́ ni fífi fúnni, èkejì ni dídáríjì èèyàn. Torí ìfẹ́ Ọlọ́run a máa kọ́kọ́ farahàn nípa fífi fúnni ìṣoore. A máa farahàn bí a ṣe ń ṣe oore sí, bí a bá ṣe ń fi fún yàn, bí ọwọ́ wa bá ṣe là sí, a máa farahàn. Èkejì tó dàbí rẹ̀ ni wípé ìfẹ́ Ọlọ́run tó bá gbé nínú ayé onígbàgbọ́ yóò máa farahàn bí ènìyàn yóò ṣe máa dáríjì ni. Òun ló ṣe wà nínú àdúrà Olúwa wípé dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ṣe ń dárí ẹ̀ṣẹ̀ jì gbogbo àwọn tí ó ṣẹ̀ wá. Kò ní fàyè gbà láti máa ṣe kí ni, láti kó èèyàn sínú, láti ní èèyàn sínú, láti máa wò wípé adìẹ ṣẹ̀ mi máa dà á lẹ́yìn nù. Bẹ́ẹ̀ ni kò fàyè gbà gbogbo yẹn. Ìfẹ́ Ọlọ́run jẹ́ ìfẹ́ mímọ́. Ẹ jẹ́ ká sáré kà á ká tó gbàdúrà. Kọ́ríńtì kìíní orí 13, mo fẹ́ ka ẹsẹ̀ 4 àti 5. Ká rí wípé ìfẹ́ Ọlọ́run yóò farahàn nínú ìṣoore, ìfifúnni. Bẹ́ẹ̀ ni yóò farahàn bí a bá ṣe lawọ́ sí. Ìmọ̀ sọ pé torí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi fún wa. Ẹni tí ó bá ní ìfẹ́, bá ó ṣe kọ́kọ́ mọ̀ ní pé kí ló ń fi fún yàn. Kò mọ tara ẹni nìkan, kò gbọdọ̀ mọ tara ẹni nìkan, torí ìfẹ́ aláìlẹ́gbẹ́, ìfẹ́ tí ò mọ tara rẹ̀ nìkan, tí ó ń pọ́n ẹlòmíì lé, tí ó ń ṣe tẹlòmíì kọjá tara rẹ̀. Ẹgbọ́n tó sọ ní ìwé Ọlọ́run. Ó ní ìfẹ́ a máa mú sùúrù, a sì máa ṣeun. Ìfẹ́ kì í ṣe ìlara, ìfẹ́ kì í sọ̀rọ̀ ìgbéraga, kì
kì í hùwà àìtọ́, kì í wá ohun ti ara rẹ̀, ṣe ti rí ẹ̀, kì í wá ohun ti ara rẹ̀ o. A kì í mú bínú, bẹ́ẹ̀ ni kì í gbèrò ohun búburú. Ìfẹ́ ti Ọlọ́run nìyẹn. Èkejì ẹ̀wẹ̀ ni wípé ìfẹ́ Ọlọ́run yìí yóò máa mú wa dáríjì gbogbo àwọn tó ṣẹ̀ wá. Ẹsẹ̀ kejì ẹni a máa farada ohun gbogbo, a máa gba ohun gbogbo gbọ́, a máa retí ohun gbogbo, a máa fàyàrán ohun gbogbo. Ẹni tí ò bá ní ìfaradà ò lè ní ìdáríjì. Ẹni tí ò bá ní sùúrù tí ò ní ìfaradà kò lè ní ìdáríjì. Ẹni tí ìfẹ́ Ọlọ́run bá ń gbénu rẹ̀ lóòótọ́ yóò máa ní ìṣoore, yóò lawọ́, yóò máa ní ìfifúnni, yóò sì máa ní ìdáríjì, yóò máa dáríjì àwọn ènìyàn bí wọ́n bá ṣe ń ṣẹ̀, kò ní máa níyàn sínú, kò ní máa yódì. Bẹ́ẹ̀ ni nítorí ìfẹ́ Ọlọ́run. Nítorí pé ìfẹ́ Ọlọ́run yóò jẹ́ ìfẹ́ mímọ́. Ẹ wo ẹsẹ̀ kẹfà ibi tá à ń kà yẹn nínú Kọ́ríńtì kìíní orí 13 yẹn. Ẹsẹ̀ kẹfà ní kì í yọ̀ sí àìṣòdodo, ṣùgbọ́n a máa yọ̀ nínú òtítọ́ ìfẹ́ Ọlọ́run. Ó jẹ́ ìfẹ́ mímọ́ nítorí pé ó jẹ́ ìfẹ́ tí ẹ̀mí mímọ́ nìkan ṣoṣo tí ó lè pín sínú ọkàn wa, tí ó lè tọ̀mọ́lẹ̀ rẹ̀ sínú ọkàn wa, tí ó lè kọ́ wa, tí ó lè fi hàn wá. Ìfẹ́ tí ó bá ti yàgò sí òtítọ́ ò ṣe ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ tí ó bá ti yàgò sí ọ̀rọ̀ Ọlọ́run ò ṣe ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ tí ó bá ti yàgò tí ò nílò ẹ̀mí mímọ́ kò ṣe ìfẹ́ Ọlọ́run. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó pera wọn ní Kìrìsìtẹ́nì, wọ́n á máa gbéra wọn níyàwó lónìí, àmọ́ wọn tí nǹkan bọ́ ṣe ń fẹ́ràn Ọlọ́run. Kò sí ìrètí fún ìgbéyàwó bẹ́ẹ̀ bí wọ́n bá wá papọ̀ tí wọn tí mọ bọ́ ṣe ń fẹ́ràn Ọlọ́run pẹ̀lú gbogbo agbára wọn, pẹ̀lú gbogbo àyà wọn, ọkàn wọn. Wọn mọ bá ṣe ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀mí mọ́ láti mọ ìfẹ́ Ọlọ́run, láti fi ìfẹ́ Ọlọ́run hàn nínú ayé, kí wọ́n bá lè fi ìfẹ́ Ọlọ́run hàn sí ọmọnìkejì wọn. Òun ni ọ̀pọ̀lọpọ̀ ṣe ń ṣe ara wọn ní ìjàmbá nínú ìgbéyàwó. Òun ni ọ̀pọ̀lọpọ̀ ṣe ń ṣe ohun àìtọ́, ohun àìyẹ, wọ́n sì ń yọ̀ nínú àìṣòdodo. Bẹ́ẹ̀ ni òun lọ́lọ́run ṣe fi yé wa pé kò sí ìbáṣepọ̀ kan pẹ̀lú ìmọ́lẹ̀ àti òkùnkùn, pẹ̀lú tẹ́ḿpìlì Olúwa àti tẹ́ḿpìlì ọ̀tá. Bẹ́ẹ̀ ni pẹ̀lú pẹpẹ Olúwa àti pẹpẹ Báálì kò sí ìbáṣepọ̀ kan ṣùgbọ́n torí pé ìwọ tó bá ti wà nínú ìjọba Ọlọ́run, ohun àkọ́kọ́ tó máa kọ́ ní ìfẹ́ Ọlọ́run. Àwọn tó sì wà nínú ayé ò lè mọ ìfẹ́ Ọlọ́run torí wọn ò mọ ẹ̀mí mímọ́, wọn ò lè rí ẹ̀mí mímọ́ jẹ́ ẹ̀mí ìfẹ́ àfi tó bá wá sínú agbolé ìgbàgbọ́, tó bá di ti Ọlọ́run, tó bá lè fàyè wọn fún Jésù, tó lè gbà kí ẹ̀mọ́ kó wá gún wà nínú ọkàn wa o. Bẹ́ẹ̀ ni ó fẹ́ ká bá Ọlọ́run sọ̀rọ̀ lónìí, wọ́n náà rí wípé ó tà sí ìfẹ́ Ọlọ́run o. Àìmọye ìgbésẹ̀ tó ti gbé tó jẹ́ ìgbésẹ̀ ìmọ̀tara ẹni nìkan ni o. Àìmọye ohun tó ti ṣe nínú ayé tó jẹ́ àwọn ohun ìmọ̀tara ẹni nìkan. Àìmọye ìwà tó ń wù tó jẹ́ ìwà ìmọ̀tara ẹni nìkan. A lè tọ́ka sí ìwà náà gẹ́gẹ́ bí ìwà tí a fi ìfẹ́ Ọlọ́run bí. A lè tọ́ka sí ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tí a fi ìfẹ́ Ọlọ́run bí. Àsìkò ti tó fún ọ láti ronúpìwàdà. Mo fẹ́ kó bá Ọlọ́run Ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ kó Olúwa dáríjì mí. Mo mọ̀ pé mo ti ṣẹ̀ lóòótọ́. Àwọn ìgbésí ayé mi tí mo ti ń gbé kó tó dé oríta yìí tí mo ti ń gbọ́ ọ̀rọ̀ rẹ yìí, àwọn ìgbésí ayé ìmọ̀tara ẹni nìkan ni. Àwọn ìgbésí ayé tó tà sí ìfẹ́ rẹ, torí òye ìfẹ́ rẹ ti yé mi báyìí pé mo gbọ́dọ̀ fi gbogbo ohun tí mo ní fẹ́ ọ, àti ìṣúra mi, àti àkókò mi, àti ẹ̀bùn mi, àti gbogbo ohun tí mo ní láyé, àti gbogbo agbára mi gbọ́dọ̀ fi gbogbo tí mo ní fẹ́ ọ, àti agbára mi ìlépa mi gbogbo rẹ̀ mo gbọ́dọ̀ fi fẹ́ ọ. Àwọn ohun ti tà sí ìfẹ́ rẹ nítòótọ́. Mi ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀mọ́ láti mú ìfẹ́ rẹ rọrùn fún mi láti ṣe. Olúwa dáríjì mi, máa gbàdúrà jẹ́ kó àdúrà kó ká ẹ lára, máa gbà dáadáa níwájú Olúwa o. Má dára rẹ lágara gbà o. Èyí tó ṣe ń gbọ́rọ̀ ìrè Ọlọ́run kọ sí ọ. Tó o bá ti ní ìfẹ́ Ọlọ́run ò ní ìyà ìnípẹ̀kun o. Tó o bá ti ní ìfẹ́ Ọlọ́run ò ń bọ́ lọ sínú ikú nìyẹn. A ò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀mí ìyà ìnípẹ̀kun nìyẹn. Bá Ọlọ́run sọ̀rọ̀. Ó yá sọ fún Ọlọ́run pé mo gba oore ọ̀fẹ́ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ kí ó lè tàn mọ́lẹ̀ ìfẹ́ Ọlọ́run sínú ọkàn mi, kí ó lè mú kí ìfẹ́ Ọlọ́run kó gbilẹ̀ nínú mi, kí ó lè mú mi fẹ́ Ọlọ́run pẹ̀lú gbogbo ìṣúra mi, pẹ̀lú gbogbo àkókò mi, pẹ̀lú gbogbo ẹ̀bùn mi, agbára mi, ìlépa mi, ìpinnu mi, ìṣesí mi, ìwà mi, láti fẹ́ràn Ọlọ́run pẹ̀lú gbogbo ohun tí mo ní, kí n lè fẹ́ràn ọmọnìkejì mi gẹ́gẹ́ bí Jésù ṣe fẹ́ràn mi. Mo gba oore ọ̀fẹ́ náà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ìwọ náà ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí. Wọ́n ti ẹ̀mọ̀ wípé ìfẹ́ yìí tí à ń sọ nípa rẹ̀ ó jọ lójú òríru rẹ̀.
àbò ti ìrírí rẹ̀ lé ẹ̀kọ́ ní nígbà kan àmọ́ ó ti ṣàkólọ́ ó ti kúrò nínú agbélé ìgbàgbọ́ ó ti lọ bá àwọn eléyìí ó ti di ẹlẹ́ṣẹ̀ ó ti ṣàkólọ́ òun ló wá kọ sí ọ pé kó padà wálé ó ní ọmọ padà wálé padà wálé bàbá rẹ̀ retí ọ bàbá rẹ̀ ń dúró dì ọ́ mo fẹ́ sọ fún ọ lónìí pé àsìkò rẹ̀ fún ọ láti fayé rẹ̀ fún Jésù bóyá fún ìgbà àkọ́kọ́ àbí o fẹ́ padà wálé gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà bàbá rẹ̀ tẹ́wọ́ ó ń tẹ́wọ́ síwájú ó ń retí rẹ̀ pé máa bọ̀ ọmọ máa bọ̀ ìrètí ìwà fún ọ ìwà láyé o lè ṣe ìpinnu tí a tún ọjọ́ ọ̀la rẹ ṣe o lè ṣe ìpinnu tí a fún ayérayé rẹ ní ìrètí ògo nínú Kristi láti jọba pẹ̀lú rẹ nínú ògo rẹ ó yá sọ àdúrà yìí tẹ̀lé mi àdúrà ìgbàgbọ́ àti àdúrà ronúpìwàdà sọ pé lórúkọ Jésù Kristi Olúwa mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí mo gbàgbọ́ ní tòótọ́ Jésù Kristi tó wá sáyé láti kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn ó ti jíǹde ní ọjọ́ kẹta ògògèrè ọ̀run láti máa ṣùgbọ́n fún gbogbo wa ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè láti òní lọ mo fi ọkàn mi tọ́ ọ mo sì fi ẹnu mi jẹ́wọ́ rẹ Jésù Kristi ní Olúwa mi àti olùgbàlà mi mo kẹ̀yìn sáyé mo kẹ̀yìn sẹ́ṣẹ̀ mo sì kẹ̀yìn séṣù Jésù Kristi wọlú mi wá sọ mí di àtúnbí sọ mí di ọmọ rẹ Jésù Kristi Olúwa wa àmín ìwọ tó bá gbàdúrà ẹ mo kí ọ kú oríire o mo kí ọ kú oríire mo kí ọ kú oríire mo sì gbàdúrà fún ọ wípé ajáde gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ mo gbàdúrà fún ọ wípé orí ọ̀fẹ́ kò pọ̀ sínú ayé rẹ mo gbàdúrà fún ọ pé ohun àtijọ́ ó kọjá lọ́nà ayé rẹ láti òní lọ di ẹ̀dá tuntun ipá ẹ̀ṣẹ̀ lórúkọ Jésù mo ní ipá ẹ̀ṣẹ̀ ó fọ́ lórí rẹ o ipá ọ̀tá ó fọ́ lórí rẹ o láti òní lọ máa rìn nínú ìyè àìnípẹ̀kun tí Jésù Kristi ti mú wá fún ọ bẹ́ẹ̀ ni ó sì lè padà Jésù Kristi Olúwa wa àmín kọ sí wa jẹ́ ká mọ̀ wípé lóòótọ́ ló fàyè rẹ fún Jésù ká lè darapọ̀ mọ́ ìdàgbàsókè rẹ nínú ẹ̀mí bí a ṣe ń gbàdúrà fún ọ lóòrèkóòrè kí a máa fún ọ ní àwọn ìṣúra àti ohun tí gbogbo wa nílò láti mú kí ìrìn àjò aníwájú Olúwa kí ó nítumọ̀ kí ó sì fi ẹsẹ̀ múlẹ̀ mo sì gbàdúrà wípé ọ̀tá ò ní já ọgbà ó ò ní padà lẹ́yìn lábẹ́ bó ti wù rí bẹ́ẹ̀ ló sì Jésù Olúwa wa àwọn tá a mú ọrẹ wa wá lónìí ọrẹ ìdámẹ́wàá ọrẹ ojú Olúwa ọrẹ ìdúpẹ́ ọrẹ wòlíì tàbí ọrẹ alábàáṣe nínú iṣẹ́ Olúwa tábẹ́ fi lélẹ̀ níwájú Olúwa bá a ṣe ṣe ó bẹ lórí pẹpẹ àti àwọn tá a jẹ́ ọmọ lábẹ́ ìpè yìí àti mo bá ṣe ń ṣe ká fi lélẹ̀ lára ọ̀nà tá a fi ń fi ìfọlọ́run rèé o torí ìfẹ́ ní í ṣe nípa fífi fúnni àti jíjáríjì ni àwọn ohun ètò àkọ́kọ́ tí ìfẹ́ yóò máa fi hàn nínú ayé gbogbo àwọn èèyàn tí ìfẹ́ Ọlọ́run bẹ nínú wọn nítòótọ́ nìyẹn mo súré fún gbogbo ènìyàn Olúwa kó tẹ́wọ́ gbà wọ́n kó tẹ́wọ́ gba ọrẹ rẹ kó tẹ́wọ́ gbà kó tẹ́wọ́ gba ọrẹ rẹ mo pa á láṣẹ gbogbo ohun tó ń fi lélẹ̀ fún Olúwa tó fi ń farajìn fún Olúwa lórúkọ Jésù kó fọhùn fún ọjọ́ iwájú rẹ kó fọhùn fún ọjọ́ iwájú rẹ Ọlọ́run kó bá ẹ̀mí rẹ pàdé lábẹ́ bó ti wù kórí ọ̀run kó ṣí fún ọ lọ kórè orere mo ní ọ̀run kó ṣí fún ọ lọ kórè orere bẹ́ẹ̀ ni yóò sì Ọlọ́run tẹ́wọ́ gbà yóò tẹ́wọ́ gba ọrẹ rẹ lórúkọ Jésù Kristi Olúwa wa àmín gbogbo ènìyàn tó ń bẹ lábẹ́ ohun yìí mo súre fún gbogbo yín ọ̀sẹ̀ yóò jẹ́ ọ̀sẹ̀ ayọ̀ yóò jẹ́ ọ̀sẹ̀ tí a ó rí ìfẹ́ Ọlọ́run ní ojoojúmọ́ mo pa á láṣẹ fún wa ẹnikẹ́ni ò ní sọ ọmọ nù ẹnikẹ́ni ò ní sọ ọkọ nù ẹnikẹ́ni ò ní sọ aya nù mo pa á láṣẹ fún wa kì yóò sí ikú òjijì kì yóò sí ikú òjijì kì yóò sí ọ̀fọ̀ kì yóò sí ẹkún lábẹ́ bó ti wù kórí ayọ̀ yóò yí wa ká ìfẹ́ Ọlọ́run yóò yí wa ká àlàáfíà Kristi yóò yí wa ká bẹ́ẹ̀ ni yóò sì rí a ó rí ìṣẹ́gun lójoojúmọ́ bẹ́ẹ̀ ni yóò sì rí ìwé ìpadà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù àmín ẹ ká ṣe orí ọ̀fẹ́ lápapọ̀ orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ẹ mọ̀ sí Ọlọ́run àti ìdàpọ̀ tí ẹ̀mí wọn yóò sì kalẹ̀ tó máa bá a gbé láti ìsìn lọ àti láéláé àmín àmín lórúkọ Jésù àmín títí a fi pàdé ara wa lọ́sẹ̀ tó ń bọ̀